látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. A kú ojúmọ́ a kú dédé àsìkò táwa yìí ẹni tí ṣe ọjọ́ Jímọ̀ tí ń ṣe ọjọ́ 23 oṣù ìkíní ọdún 2025 akéèpé kú dédé àsìkò táwa yìí ẹ káàbọ̀ sórí kókó ní ìwé ìròyìn eléyìí tí a pè ní látinú ìwé ìròyìn tó ń dé sí ojú ìwòran yín látòrí ìkànnì Ọ̀sọ́lọ́ TV. àwọn ìwé ìròyìn tí a máa gbéyẹ̀wò láàárọ̀ ní tiwa ní ìkàlẹ̀ ní sísẹ̀ntẹ̀lé ìwé ìròyìn tí wọ́n pè ní ìwé ìròyìn regional news láàmúgbọ́ láàárọ̀ yìí níbi tó ti kọ́ gàràgbàgàràbà sójú ìwé ìròyìn yẹn tó sọ di mímọ̀ wípé arábìnrin tó jẹ́ apanilẹ́rìn ilé tí ọwọ́ ti tẹ̀ láti bí ọjọ́ mélòó kan ní ilé ẹjọ́ Create ti dá sílẹ̀ wípé kí ó máa lọ sílé rẹ̀ láti ilé yóò máa wá jẹ́jọ́ ní ilé ẹjọ́ náà yẹn arábìnrin tí wọ́n porúkọ ẹ̀ ní Òrèlí Gezo ni wọ́n ti sọ pé àwọn dá sílẹ̀ pé kó níṣó ní ilé rẹ̀ jẹ́ adájọ́ àgbà fún ilé ẹjọ́ Create ló sọ eléyìí di mímọ̀. ìwé ìròyìn regional news kan náà ni a sọ fún yín pé ọwọ́ ti tẹ ọ̀dọ́mọkùnrin kan tí owó ayédèrú tí wọ́n pè ní fóbìyè èyí tí wọ́n kà mọ́ lọ́wọ́ tí òǹkà rẹ̀ tó bí 105 àti àádọ́rin ìjàre ní owó èyí tí wọ́n kà mọ́ lọ́wọ́ tí ń ṣe 670 million ní owó tí wọ́n kà mọ́ lọ́wọ́ tó sì jẹ́ ayédèrú ni ó ti ń kà bòròbòrò bí àjẹ tó jìpọ̀ bọ̀ lọ́wọ́ nísìn lọ́dọ̀ àwọn ọlọ́pàá. ìwé ìròyìn etí a pè ní regional news kan náà láwà tí a sọ fún yín pé ó kéré pin àwọn èèyàn tí ó lùgbàdì nínú ìṣẹ̀lẹ̀ ńlá eléyìí tí ó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Guinea kò lóǹkà wọn ní èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ó dágbére fáyé pé dìbò ṣe nínú ìṣẹ̀lẹ̀ tí ó jẹ́ ìkọlù tó wáyé ní ibẹ̀ ni àti rí eléyìí kà láàárọ̀ òní. lórí Telegram tí ó jáde láàárọ̀ ìṣe àlàyé sójú ìwé ìròyìn ẹ̀ níbi tí ó ti fi àwọn tí wọ́n jẹ́ alọ́kọ́rọ̀ kígbe èyí tí wọ́n ń wà ńlá àbí náà kan náà ọ̀dọ́mọkùnrin eléyìí tí wọ́n mú ní ìwé ìròyìn náà tí a pè ní Telegram ṣe àlàyé pé kálálé ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ bí ìwé ìròyìn tí a pè orúkọ ẹ̀ ní regional lọ bí ó ṣe lè nílùú Àgídìgbò. ta ni yóò tiẹ̀ darí ilé ìgbìmọ̀ aṣòfin gan ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Telegram ló kọ nípa ẹ̀ láàárọ̀ yìí lórí ìpele àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ tí yóò wáyé wọ́n fi jọgbẹ́nu hàn bákan náà ni wọ́n sì fi arákùnrin ètí àǹpẹ́ni Luke Atropo alága ìjọba ìbílẹ̀ ti ìlú Kútọ́nù pẹ̀lú ẹni tí ó ń darí ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ ẹlẹ́sìn tí í ṣe Abdullahi Biosane ni wọ́n fi hàn yìí pé àwọn wo gan ni yóò darí ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa Benin bí a ò tí ì lè sọ o. Telegram kan náà ló kọ wípé ọwọ́ ti tẹ arákùnrin kan ilé tí wọ́n ní ó jí owó lórí ẹ̀rọ mọ̀mọ́ yẹn tí ó jẹ́ pé ibẹ̀ ni ajé ọ̀rọ̀ náà ti ṣímọ̀ lórí jẹ́ arákùnrin kan tí ó jẹ́ pé ó ń hùwà láabi náà ni àwọn ọlọ́pàá ti lògbà díẹ̀ tí wọ́n sì ti wà gbòdẹ́kọ̀ fún pé kó má ṣerú ẹ̀ mọ́ ní eléyìí tó jẹ́ pé ó ti ń kàbọ̀rọ̀ bí àjẹ́ tó jẹ́ pọ̀ bọ̀ ní ilé iṣẹ́ àwọn ọlọ́pàá. ìwé ìròyìn sọlẹ́lìfọ̀n sọláàrọ̀ yìí nípa ìyára àti àwọn àfikún pẹ̀lú àwọn ìgbésẹ̀ ńláńlá tí ààrẹ Patrice Talon tó ń gbé ní kété ìgbà tí ọjọ́ rẹ̀ àti àsìkò rẹ̀ ti lọ ní orí àpèrè dídarí orílẹ̀-èdè wa Benin ètí àwà yìí wọ́n ní ọ̀nà àrà náà ni ti ń gbà ṣiṣẹ́ ìwé ìròyìn sọlẹ́lìfọ̀n ló kọ lójú ìwé ìròyìn yẹn láàárọ̀ òní. bákan náà kí a sọ fún yín lásìkò táwa yìí wípé ní inú ìtẹ̀síwájú àti ìfira ẹni hàn lẹ́mlẹ́m dídúró tó jáde láàárọ̀ yìí náà sọ nípa tí ó jẹ́ mọ́ ti àwọn tí ó díje du ipò láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa Benin bí ó sì ṣe àwọn àgbéyẹ̀wò nípa bí ohun gbogbo yóò ti lọ láwọn ọjọ́ iwájú. bákan náà lẹ́mblẹ́m díjú ìkan náà ló tún kọ pé ààyè ibi tí mísẹ̀ bọ́ wà tẹ́lẹ̀ rí òun náà ni wọ́n ti dàwó ní ìlú Kútọ́nù jẹ́ ibi tí ọjà mísẹ̀ bọ̀ tí ó kalẹ̀ sí tẹ́lẹ̀ rí ló ti di tí wọ́n ti dàwó báyìí tí wọ́n sì tọ̀sọ̀ pé kí àwọn tó wà ńbẹ̀ kí wọ́n lọ́rọ̀ kúnlé fún ti àsìkò yìí pẹ̀lú ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè tí ó ń gbé àti bí ìjọba ṣe ń sáré pé kí ó lè dà fáwọn ọmọ ìlú. èyí ló pe ìròyìn náà tó ti ń dé sí ojú ìwòran yín lásìkò tí a wà yìí ìyẹn kókó inú ìwé ìròyìn tí a pè ní láti inú ìwé ìròyìn ọ̀pẹ́ àbàndẹ̀ lọ́wọ́ Abudu Ọláníjà tí ó jẹ́ àmójú ọ̀rọ̀ tí ó tó gbọ́ àwọn nǹkan yìí pọ̀ ká súnmọ́ ìṣọ̀lá lórúkọ tèmi ẹ máa wò wá kẹsì máa gbádùn wa lórí ìkànnì Ọ̀sọ́lọ́ TV ẹ ṣé ẹ kú gbádùn wa ó dìgbà. látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló ń dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn.